Walking? Yeah, I'm wondering if you was on nowhere they were walking from Momojago. What's it's kind of my your mother, Zoma Bo. You got man. It did work it back. Eh? But we're telling me now. Come on. Okay. Jack, I will tell joke. You understand? You are where me for ya. Where me yaku to adi. Eh? Okay, where we here? Omo ina ya kan e ko bunwo igwalopa mu. Iye ko bunwo. You are ma kenu we iko bunwo ni no go me wo we. Ina una. Ege no gbere mu ti akoma. La gogo so mo bo ekun. Baba. You are ma. You are ma ti me ku we gba ni a. You are ma. I don't go to Roma. It's okay. You make up your mind. It's okay, darling. It's okay. What's in me? I'm going to It's okay. I want to walk with you now. Anyway. What's on Sylvester? We are here. Those are no finale. Or you're punch back to you guys. Now they are away. So, one no go to the Yaguana Savannah. I'll go anytime. Oh, yeah, one met you. Láwo gbọ́dọ̀ lọ́dọ̀ ya borí láwo gbogbo dẹ́gbé ẹ̀dọ́lé láwọ́ ya borí láwo gbogbo. Ọmọ abẹ́rù kì í. Dẹ́kun mọ́mí ìrìn náà ìdájí àgọ́ rẹ̀ ní kí náà gbé tí ìwọ́ rẹ̀. Ìrìnàjò ẹgbẹ́ àyè fíjì. Ìrìnàjò ẹgbẹ́ ẹgbẹ́ àyè fíjì. Mọ́mí ìrìn náà ìdájí ní kí náà ti gbé wọ́ rẹ̀. Ń dán ní ìjàpọ̀. Láwo gbogbo náà ẹ̀lẹ́yìn. Ene la gogo nwine so eya ni la onu ya bore la gogo kele ni ade ori ere agogwa ori me mai soto la gogo na le iwe nu ya bore gwale kele ko wa ni ya bore la gogo o ma mo e we na to bo mu na ya fi mo bi we na go ti mo pe ti me una da bi o ma da o do ni iwe ja bo la o gwale kele ko we I can only forgive you on the ground where promise and back. On the ground where never you in your life cross the path in the line. I cannot tell you where you wanna every big way you and then you have with the baby one day no way. Don't know what your way wanna. I tell you. Oh, why palo illa over. Ogaruko ni la bebe tu la wo e tegbe kan kan ya ga ge gole okin lati an gbesi imuti an lati an kepa you are one way say very o dibe to re so we ra wa tegbe kan kan je o ya won to la fo we ra bi ju e mi je meji ko si ide abwa mi an yin de mi alawo ala o ihun ni ya wa bere ri palo ti u baja nege tegbe kan ma boy la wo we su ri tegbe yo ni àwọn la wo ni wesi be there with go. Let me say what's it. No. Yeah, bye.
Oh. Tell me, wait for me to get your office. 5 after 4, me that bad listen. Go, Mary. Okay, Gano. Brother. Who will me? I'm only making call. Yeah, call you back later. Okay, take care. Okay. You know my already. Huh? Brother. Sister. Brother, what was no one Anna? No one was so no Panama, my baby, one. Yeah, sister. If we live, I know. My mommy was at my so bad. I won't poison him, eh? Me. Poison away. Salami, why we don't? You come my way. You know my dear. Umai Hiasiva. Who didn't go now, Timmy, or we cannot keep poison in me. Would I do okay? Moki? Who can Wana? After all, who no man and the key man. Listen, one Anna. The very way I me, they are tagging. Now, who don't make new way, young woman now. This one. Sir. Me to disturb me now. Disturbance in everything. Loud again me. Upa? Come on, new way. Upa. Upa. Come on, new. Come on. Where my ba? Brother! Sister. What's the name? Madi. Wowe. Wowe. Style Magbuwe. You are Magbuwe. Wow. Where you go? I feel like Bible. Okay, we married the last and I am moving. We don't know what we are. Yeah, what are Hello. Hello, what? I didn't say that go about. You run. Come on, sir. Help. By billions. Hey, say what? One met you. It's okay. What's on? Egiana. Akia bibi wano. Ele. Onion to remote control. It's okay. You can say that again. Na yawe. Oyi wa hin egbe mi. Yawe tota. Ori tota. Yawe mudia. Ori mudia. Ugiana ni baba ni. It's okay. So don't you say me? Agia bibi. Not mo le baba ni me ti. Oga. So don't you It's on my way. Tell you where you
Benu tana. Even if it were me, Benu be wa tana is okay. Ata we me we ari me say ba me ma me ya yi. Sanera me Sawese. Sanera me giwe. Oya wa dodo, oya wa. Oya wa dodo, oya wa. Oya wa dodo, oko dudu giwe. Adesuwa. Wọ́n wù kò ní wẹ́. Bí a wù kò ní wẹ́. Wọ́n wù kò ní wẹ́. Wọ́n ní ti pẹ̀pẹ̀ àpùnà. Wọ́n gbọ́ mẹ́ta fún gbogbo ìwé ẹ̀dẹ̀gbẹ́ là kò kò ní na. Ògé mi. Nígbà ìlà kò ní wọn náà. Wọ́n gbọ́ mẹ́ta mú wẹ́. Ẹ̀rẹ̀rẹ̀ wọ́n pẹ̀ gbá. Wọ́n fi mẹ̀. Láre. Ẹ̀rọ ọ̀nyàwó náà. Ẹ̀rọ ọ̀nyàwó náà. Adésùwà. Mẹ́fọ́ gbogbo ẹ̀yọ̀. Nínú ọ̀tá. Adesiwa, owo awu me na hin. Ogo gwa lo gwa wo ahia. Abi mete no wodo, o mete a. Mma bo ni le ti yi ko ni ne, la gogo. O mete a. La wa on gwa godo. Mo, na ye ne me de ne na. Wa on gwa godo. Wa gi ma bule, I ma gi kai wo mi. O si no ru e pe o te ne bia. Oni me, de oni, ya fi boju wa oni. O gwa ke yo wa bia le se na. Ti mo ri pa wa ni ewu. Wanieu imaripa imabule ya pa agbe ko nene ya pa no but ujo wa media wow o buko ni na emi le what's the jana wena le ba se ba we mo se wu ya ji ga mi ropa ije erere mo bosu ni erere mo je do sa bo ha no bi ami me won me ri pu yo to wa ni kemi na ri wo wa ni o so ni yan fa ni we ti ma popo e wo wa egbe wu o me ga do sa la mi ya wa ni ma ya yi ati bo meri edu ido gwegbon ya do gbo odi anorio ma ise lawo ono se na puwe ade na gari mo ndo do gwegbon ya do gwegbon ndo me no ide we bra go sa ye ya do gbo odi anorio igu maku iga lebe iga tuwo hwanye ima me kwa ni we mo bi je gi wa so no o we ma do ye ga ni e wo wa ya yi iyo mama wa keke no ri kini me kini ake mwere ogwa za wa no do ba ge ti mate gba ti en so ye mo ya do gbo ni ma ile kina ma le fi egbeji eva ya do gbo odi anoyo ma ki kini no wo han a wo go e da e ma de iye ro wa je yo iye se ge iye so do se iye ti e gba na wa pa ni we ma o le do ku e mo da e ku wa ni o ku me Sister, I understand well. We must understand well, Kaka. We make one. Even now, we must. Who do I have any men? We my men. Eba o mama man so bi wa. De ba o ma en ni reba. Emi no kan we kan o kan. Eyin ho eru da aje do. No can me the ba wo kan me. Sister, I'm interested in matter ni. You need to take matter ni. What interests you? Adesiwa we le ga ile ra ni wa. Owuwe. De no ise na le ra ni owuwe. Adesiwa we le ra ni me. Study we read do ta. The only way to mail at the wo wa do ta ba ga so na. Sister, I will dig it. Who we me? Sister. Who we no vi me na? Sister, but what you me ni? Sister, we do ata. Ide ga ene ga bo so na. E bo wa so na ni. E bo no so la lo. So na na. Me ka. Na yo ga bo. E bo di ni. Sister, de to wa gun egun a. O wa ko wa gun egun a. Nu to ri owo kan me do ala mata na. Obo ki me re ma na. Sister, ni ta ma we. Obo kan me love you,
Me to me love eh. Or when me now when. So if me you buy that of man we can do that pege of here. Sato ara go gun egun ah do nure to tie sa ya la wa ya lo ye o. Wa ke pase be ayo. Ah, mi mo gbare mana. E me o gbare mana. Ah, ipaso wa o. E be o le pa. Ade hin apa wa ko. O mi o gbo e kan de le gbe ariwo. Sister Fugbere se. Sister wa Fugbere se. Un da nínú we o seka o se muse e me zele lo nínú we. Aga sige school me no. Aga de be me no. Aga se go school me no. Eba obie, eba ava, eba ota. Urumena yaje. E de ba e ro wa bigai. E me yo popa no je ni me. O seka o se muse e me zele le. Ah to agade de pa wa re pa wa Fugbere si wa rest of mind. Idehen ate gbe ya ere le awo abo de gbe ere ni. Sister, do we no ata mame? Do we way forward the men? Do we a real loud down the ata mame? Not a way forward. Do we men who fe ko ti mu ta mame? O oni ero we to wa go talo da beka ni fe ko la wa ya love ye. Unda ya ji mu na ko e. O adege ti jugo igwara gun. O po pa ti bodo mo mi omo bere. Sister. O da me gbe eta wu. Sister, do we do we way forward the men? Ya love ye. Ya ji mu na ko e. Sa pa se me ayada. Edo sa wa le nyabe. Se lawo yin yo lawo na lawo. Emi ya be amane de si wa we gbere die do. Se lawo. We gbere Na die. ni pa sinu da e. Lawo. Edo sa owu mi se dere be. Owe wa ba mi gai. Owe wa ba mi gai. Odawe. Esi ma mi o fun lawo. Eti ma gwi. Edo sa bi o. Àwọn kan fi o. Lawo ko ni lawo. Desu wa. Ije lawo. Ima gwi. Ye lao. Eti ma gwi le. Imere imi wa eti ma. Ye lao. Ije. Ye lao. Owi yen pa. Ano sa bi o. Ye lao. Ma je do. Ano sa la yo ne. Owi fi o wa yin. Owi fi o ti bi je. Àwọn tó ke do mi. Ye lao. Stay right to work, the bus in one way. Ije. Yo mama. Oh mama. Esa. Sai mo tona. Ewo. Mami ke ni je yu ga mi mami. We gba lo. Se mo se mo we ya hin bi mami ni sai moto. E ri we gba lo si. Wede se yo ga maria. Why can you run my sai moto? Le ba so ga mi ya sai moto. E gbo mi apo na. Ini ma ba ro wa na yi. Ba no e gbo mi apo. Na fun ti e. Na ke. Dai ba mo.
That is what I mean. Okay, Evbayegue. Right. That's what I want to do. You don't have to say much when you do. If you say much, wàá kò dúró wọn. Ọ̀pẹ́ ìwé kélù mọ́tò ní mẹ́ ẹ̀dẹ̀ náà náà mọ́ ní àmọ́tò ní. Well, I'm going to go. Ìwé ìgbò àmọ́ ẹ́. Ó kí ni ọkọ̀ ọ̀rọ̀ náà yìí? You're not telling me. I'll go over here, you know. Ìwé náà wẹ̀ ọ́ bá mọ̀ ẹ̀yẹn. He said, You don't know. Bọ́ fún un. Yìí. Ó ní ní ìmọ̀ ní ọgbẹ́. Wẹ̀! Ọgbẹ́ ìlú àmì àìsàn mọ́tò ni. Gbogbo wọn kọ̀ọ̀rọ̀ náà. Wọ́n ní kí wọ́n gbọ́dọ̀ fún yẹn gìnyàgìnyà bá. Dáadáa gìnyàgìnyà. Lẹ́kù ẹ̀mú. Ó gbọ́dọ̀ fi mẹ́ ẹ̀ nà fún. Wẹ̀ mọ́dọ̀. Ó ní mẹ́. Ó kí mẹ́ ọ̀dọ̀. Yá tó fún ní sẹ́mẹ̀ ẹ̀ lúkà ẹ̀. Láàrin. Ẹ ìwé gbọ́ ẹ̀. Ọtí ilé ẹbí wò hàn ẹ́. Báyọ̀ wá ẹ̀ máa lè jù. Ó ní mẹ́. Ọ̀tún àwọn náà wọ̀ rí. Lẹ́kù ẹ̀mú. Ìwọ ló wọ́n dọ̀rẹ́ àwọn ọmọ ìyá fún ọ. Yóò lọ́nà. Yóò lọ́nà sí ẹ̀rọ tó yẹ lẹ́. Sẹ́nu tó yẹ lẹ́. Wọ́n ti yọ̀wọ́ ìyá fún wa. Àwọn ọmọ ọ̀dọ́ lè wọ ẹ̀mú. Èdè wọ́n yà sùn. Wọ́n náà wọ́n kún èkó ẹ̀kọ́. Edo sa mo mu nya ọmọ rí ẹgẹ wà gbọ́dọ̀ sàkún ẹ rí ha mẹ́nà pọ̀ mi náà ọmọ ẹ wọlé ìyá yìí tiẹ̀ ní gbẹ̀gbọ̀. Wọ́n sì iye wò pátá fẹ́rẹ̀ tí gbẹ̀gbọ̀ báwo gbẹ̀gbọ̀. Gbẹ̀gbọ̀ mọ́ báyìí lè wọlé lọ. Wọ́n sọ̀kù ẹ. Wọ́n sọ̀ ẹ. Allez-y. Mo sábà wà lọ́wọ́ wa. Ó sùn. Ètò ọ̀lọ́ wa. Àwọn yẹn wà. Ó sùn. Ẹ̀mí tún ẹ̀ ọ̀ya mi ràdé. Ìpá ètún ẹ̀. Ìtẹ̀mí. Bó sùn dáyà. Ìyá mú ẹ kókó mi àgbà lọ. Le bá sọ̀rọ̀ rẹ̀ bí káwẹ́ ǹmáẹ̀ ìwọ́zẹ́ ni mìíràn ló mi wẹ̀ bẹ́ẹ̀ náà. Mo dàrí kí á ti bẹ̀ èmi ọ̀pá ọ̀nà rẹ̀ mi dàrọ̀ dé ìkìlẹ̀ gbò rẹ̀ ní ara ẹ̀. I don't understand. Yìí tá gùn ẹ̀gùn á. Jesus Christ working on yìí tá gùn á. Bẹ́ẹ̀ náà ó mà mẹ́. Ẹ̀mí tún ẹ̀yìn lè bà wọ́n ní kàtà ẹ̀. Ètún ẹ̀dùn ká mọ̀ ẹ́ wíwé mi yá wọ́n yẹn mọ̀. Wá kún wíwé yẹn bẹ̀rẹ̀ náà wọ́n àwọn yẹn panupanu. Ètún náà pa àwọn ẹ̀ fámìlì nù rí rẹ̀. Wọ́n náà wọ́n yẹn bẹ̀rẹ̀ náà. Ìtẹ̀mí. Ìtún yes. Ìtẹ̀mí ló report mi mà wẹ̀. Adéṣùwà ló report mi mà wẹ̀. Àbí? They don't make him senior advocate of Nigeria. They don't give lawyer. Now look, lawyer. Also kaka come my way back. Lawyer win. I think wait to me, so you tomorrow. He had to tell them when he made one pass away. The middle reboot, no way, ever can we are waiting again. That I was my brother lawyer win. I think we lawyer. Who get your telephone? Nous déjà avons mes cons. I'm getting it wrong. I'm not too as a man. What est le man? On doit right. On doit même. Ok. Eh, gagne oui non rond rien. Où sont ouais de no rôle. Agbonfo. The suspect you were. Oh, you were suspect you were. Why the suspect? Eh, gagne ouais. Où sont c'est mais. Ega me vous ôtez mon c'est ou gada moi ou na da moi dosa mo ye go okay ina azot mo say what is wrong with that am I wrong o se ve uki
very close friend in okay. You know I feel. My friend, go and sit down. You no dey put where well, no go right to pano. Oh no, where is the trust? Suspect you the trust. The looking solicitor, not advice. My friend, why you talk about why you marry with My friend, listen with us. You are already looking at you. Oh, boy. Hey, I love you. You know where we are. Hey, I love you. That do me where we do where who and On est pour bien de conversation. Vamos se Sáré bẹ̀rù bẹ̀rù. Just. Wọ́n ti wọ́n kàtìkàtì yìí. Okay. Bọ́ọ̀ mú wẹ̀ gbé wọ́n kàtìkàtì yìí. Oh, you know. Ekwe mú wẹ̀. Ilé bigbe. Nudo wà nígbà gúúsù ẹ̀mí. Go on. Wẹ́bọ̀, o mẹ́tọ́ náà bọ̀ wá. A mo sa bo agwe eri me gusu wa ni me. Eri go ma me wa gusu ya ni we. Mẹ́bọ̀. Makama we. Mẹ́bọ̀. We boy. Yes, ìbọ̀. Era gúúsù tó rà nù tó lè gé ẹ̀. No, àti akẹ́gbẹ̀. Túbọ̀ lè kọ́ ògbòrò náà. Ẹ̀gẹ̀wẹ̀, wọ́n mìíràn. Did you have wọ́n mìíràn? Okay, get me. Yes! Wọ́n mìíràn. Yari go tuwe. Yari go tuwe. Why are you ready? One more ba. Lati ma me. Bugger you. Lati. What is go ma be le fún we yari go tuwe. Nonsense.